Láti bò sálẹ̀ yìí. Ṣé ti kú ní abẹ́ tán? Ọlá yìí bọ̀. Now wọ́n fún wa ní just 3 months now. Gbogbo ibikíbi tí ìwà bàjẹ́ lè wà láti mú wọn. Sport wo ni incident ẹ ti ṣẹlẹ̀? Do you have an idea? Wọ́n ní iṣẹ́ táwọn ṣe lọ́wọ́ títí ìgbẹ́ ní àwọn káwọn kú sẹ́nu ẹ̀. Ibi ó dé kẹ́ẹ̀mọ́ gbé ìṣó bẹ́ẹ̀. Lẹ́nìkan nú yẹn bá ti kú báwọn, àwọn tó kú ó máa kú tẹ̀lé ní. Kò sí ṣíṣe kò sáì ṣe àbíkẹ́ kú. Owó lọ́wọ́ ẹ̀ tí àwọn máa dá owó tó gbà lọ́wọ́ ìtajà. Aṣíwọ̀n gangan ni ó ní. Oògùn tí mo ṣàlérí ní ojoogun ẹ̀ lọ́wọ́ àwọn baba ńlá mi. Wọ́n láti ṣẹlẹ̀.